ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ wọn ní bàbá Erin ńlá wọn ni wọ́n bínú sí àǹtí wa nítorí nǹkan tí wọ́n ṣe wọ́n níṣe ni wọ́n wọ inú kitchen wá bá Queen Naomi nígbà tí Queen Naomi ń dáná fún kábíyèsí. ẹ̀yin èèyàn ilé wọ́n ní báwo ni wọ́n ṣe kọjá ní ọ̀dọ̀ àwọn security àmọ́ bóyá wọ́n fáwọn security lówó bóyá bribe wọn ni ṣùgbọ́n wọ́n ní immediately ní bàbá Erin ńlá ni wọ́n fáyà àwọn security yìí ní ìgbà tí wọ́n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n wọ inú kitchen wá bá Queen Naomi wọ́n ń bẹ Queen Naomi pé Queen Naomi listen sáwọn àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ ni ipe kì í ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe rí nìyẹn wọ́n náà ṣà ń bẹ Queen Naomi wọ́n ní Queen Naomi dẹ̀ ń sọ fún wọn pé kí wọ́n jáde kí wọ́n máa lọ kí wọ́n jáde kí wọ́n máa lọ àwọn ò fẹ́ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ wọ́n ní restriction area wọ́n là ń ti wá kọjá ń bẹ̀ wọ́n ní wọ́n gbàbẹ̀ kọjá wọ́n ní gbogbo ibi tí wọ́n ní kán má dé ibẹ̀ ni àǹtí wa gbà kọjá tó fi wá bá Queen Naomi inú kitchen wọ́n ní Queen Naomi ní kán máa lọ àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ kó jáde inú kitchen wọ́n nígbà tí wọ́n jáde wọ́n ní bí Queen Naomi ṣe pé kábíyèsí nìyẹn wọ́n ní kábíyèsí dẹ̀ nìkan wá gbé jáde. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ ìgbà tí àǹtí wa tó ti fẹ́ bá Queen Naomi sọ̀rọ̀ kò síbi tí wọ́n ń wá Queen Naomi dé ní London wọ́n lọ bá wọn bẹ̀ ní Paris wọ́n lọ bá wọn bẹ̀ kò sí ibi tí àǹtí wo wá Queen Naomi dé church ni o Àkúrẹ́ ni o gbogbo ibi wọ́n ti lọ ń bá Queen Naomi. Recently la gbọ́ pé ìgbà tí Queen Naomi fẹ́ lọ gbàdúrà sí inú palace kábíyèsí náà wọ́n yọjú sí inú chamber kábíyèsí àǹtí wa máa yọjú wọ́n ní wọ́n ṣubú lọ́jọ́ yẹn gan ni. nǹkan tí ò yé mi ni pé kí ló dé tí àǹtí wo tí mọ̀ irú èèyàn tí Queen Naomi jẹ́ láti ọjọ́ tí wọ́n ti láwọn fẹ́ rí Queen Naomi. bí àǹtí wa ṣe kọjá ní ọ̀dọ̀ àwọn security ó ya èmi gan lẹ́nu nígbà tí mo gbọ́ gist mo ní ṣé wọ́n pòórá wọnú kitchen ni ṣé àwọn security ò sí bẹ́ẹ̀ ni nígbà tí àǹtí wa fẹ́ kọjá. ìyẹn jẹ́ kí ó yé wa pé àwọn security tí àwọn kábíyèsí ń háyà yìí wọ́n ń ṣe èèyàn rárá because tó bá jẹ́ èèyàn ni báwo ni a ṣe wá bá yín tó máa tàn yín tẹ́yìn náà dẹ̀ máa gbà tẹ́ni kó máa lọ. nígbà tí wọ́n ti fi òfin sílẹ̀ wípé àwọn olórí yìí ó ní ibi tán lè wọ̀ ní inú ààfin ẹ̀dẹ̀ gbà láàyè ó dẹ̀ kọjá níbi tí ò yẹ kó ti kọjá ìyẹn ò dáa. bí kábíyèsí ṣe fáyà àwọn security òun gangan ló dáa because tí kábíyèsí bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ní ìsìn wọ́n á máa parọ́ pé kábíyèsí tún ti bẹ̀rẹ̀ o nítorí Queen Naomi ni ṣé ọba ò lè pàṣẹ kí àṣẹ ẹ̀ múlẹ̀ ní ẹ̀yin èèyàn lé. all the time lè ń disrespect gbogbo nǹkan tí kábíyèsí bá sọ gbogbo àṣẹ tí kábíyèsí bá pa ẹ̀ ní dáhùn ẹ máa disrespect ẹ̀ tí kábíyèsí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ̀ ní láìkẹ́. ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní àǹtí wa wọ́n ní bí wọ́n ṣe wọ inú kitchen ibi tí Queen Naomi ti ń se oúnjẹ fún kábíyèsí wọ́n ní bó ṣe wọ bẹ̀ bẹ́ẹ̀ ni Queen Naomi ń sọ fún wọn kí wọ́n jáde àwọn ò fẹ́ sọ̀rọ̀ kó máa lọ. wọ́n ní ṣe láti wá ń bẹ̀ wọ́n wípé rárá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ irọ́ náà pa kì í ṣe bó ṣe rí nìyẹn wọ́n ní Queen Naomi ní kán jáde kán máa lọ. so ìgbà tí wọn ò gbọ́ wọn ní bí Queen Naomi ṣe pé kábíyèsí nìyẹn o wọ́n ní kábíyèsí bá wọlé kábíyèsí ní pé kán gbé wọn jáde nínú kitchen àwọn wọ́n dẹ̀ fàyà àwọn security yẹn wọ́n ní mẹ́ta ni wọ́n ní immediately náà fàyà wọn. ẹ̀yin èèyàn lé èmi ò mọ nǹkan tó dé tó jẹ́ pé àǹtí wa ní agídí ṣé tipátipá èèyàn fi ń báyàn sọ̀rọ̀ ni. Queen Naomi láwọn ò sọ̀rọ̀ wá dẹ̀ fi Queen Naomi sílẹ̀ wá jẹ́ kó máa ṣe tiwọn ṣé tipátipá léèyàn fi ń báyàn sọ̀rọ̀ ni
ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, adúpẹ́ àtúnpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Lórí ìkànnì yìí à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá ti subscribe kílẹ̀ ń dúró ṣe, ẹ subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé pé à ń ṣe ìpolówó ọjà lórí channel yẹ kàn sí wa ní masholagist.tv@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á ṣàánú fún gbogbo yín o. Olúwa á dúró tì yín. So ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àǹtí wa bí wọ́n ṣe gbé jáde nínú pálásì bàbá wẹ̀rin ńlá nìyẹn o. Nígbà tí mo gbọ́ gist yẹn mo ní kí ló dé tàǹtí wa tán máa ń wọra wọn lẹ̀ báyìí. Nígbà téèyàn lóhùn ò sọ̀rọ̀ kí ló dé, ṣé dandan lèèyàn fi ń báyàn sọ̀rọ̀ ni ẹ̀yin aráalé. Ṣùgbọ́n èmi mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ní agbára Ọlọ́run ó máa ní ìyanjú, torí mi mọ̀ nǹkan tí wọ́n tó fẹ́ kí Queen Naomi ṣe tí Queen Naomi ò ti ṣe báyìí. So bí mo ṣe gbọ́ gist mo ní kí n mú wá sí etí ẹ̀yin aráalé. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo wa o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ó subscribers gbogbo yín ni mo kí ẹ ṣé. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV, ẹ ṣeun o. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ìbùkún Ọlọ́run kò ní fi gbogbo yín sílẹ̀ o. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Àti èmi tí mò ń sọ̀rọ̀ o. Ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá wa share, ẹ like, ẹ subscribe. Thank you so much. God bless you. Mashola Gist TV. Love you all.